Ẹ̀yin tèmi nínú ghetto náà tún ń pe eléyìí o. Eléyìí tún dùn gan ni o. Nínú ghetto wa part 1, part 2, part 3, part 4. Ó wà lórí Yetunde Barnabas TV lórí YouTube. Tẹ bá fẹ́ lọ wo, ẹ kàn click Yetunde Barnabas lórí YouTube. Ó máa gbé channel yẹn wá. Gbogbo movie yẹn pátápátá lẹ máa rí níbẹ̀. Movie àrí Zainab, àrí Tẹ́lẹ̀, àrí Asisati, àrí Kiki. Ìlọ́tí ó pọ̀ nínú movie yẹn gan, mo lè parọ́ fún ẹ. Èrò pọ̀ bẹ́ẹ̀, but movie yẹn dùn gan. Ó sọ̀rọ̀ nípa ọmọbìnrin kan, Ìgbò ghetto náà ń pè. Ìgbò ni bàbá ẹ̀, Yoruba ni ìyá ẹ̀. So, ó ń gbà tó ń bi bàbá ẹ̀ kú. Wọ́n tiẹ̀ tó bi rárá gan ni bàbá ẹ̀ ṣe kú. Àwọn èèyàn ló yìnbọn pa bàbá ẹ̀. Àwọn tó jọ wọ́n ṣe transact business, wọ́n yìnbọn pa bàbá ẹ̀. So, ọmọ náà, òun náà wà tó náà dàgbà, ó dàgbà sí ghetto. So, ó ṣe tá tó tún wá máa wíwá along the line, ó pàdé Tẹ́lẹ̀. Àwọn àti Tẹ́lẹ̀ jọ ń fẹ́ra wọn. Lára àwọn ẹni tí Tẹ́lẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀ kó tó kù wọn. Ìgbà tí àwọn obìnrin ó jíjẹ, ìyẹn lọ yìnbọn fún Ìtẹ́lẹ̀. So, ìbọn ò bá Tẹ́lẹ̀. Yetunde ló fara gbà bọ̀. Wọ́n ṣe tó ṣàṣírí Yetunde ká àbọ̀ ṣá, ara ẹ̀ ṣá yà ṣá. Àtẹ́lẹ̀ tún padà story wọn. Wo tí wọ́n ní kí n máa ṣàlàyé fún yín kò lè yé yín. Best ni pé kí ẹ lọ sórí channel yẹn kí ẹ lọ wo. Movie tẹ máa gbádùn gidi ni. Yetunde, ẹ̀yin náà mọ̀ pé Yetunde ó ní story lọ́wọ́, ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe gan. So bí mo ṣe ń sọ lọ, movie yẹn dùn gan, mo lè parọ́ fún yín. Ẹ kàn lọ sórí YouTube, kí ẹ search for Yetunde Barnabas TV. Ẹ máa rí movie yẹn bẹ́ẹ̀ látàpá kìíní, apá kejì, apá kẹta, apá kẹrin. Ó make sense gan. Yetunde dẹ̀ kí n kọ story tí ó bá ṣe. Gbogbo story ẹ̀ ló máa wà okay gan. Ìwọ tó bá sì wò nínú ghetto, ó ti miss ọmọ, ó miss pa lọ́wọ́ nínú ghetto ẹ̀ ṣe gan ni.